ṣẹ̀gẹ́. bàbá. ń bolówó à. ẹ ra sà. mo fẹ́ sáré dọ́dọ̀ ẹni tó máa ń bá mi kóṣẹ́ sí aṣọ ni. mo dẹ̀ fẹ́ ṣe é lóore kan mi mọ̀ bó máa mórí o. orí wo ni. túṣu ọ̀kan ló ṣẹ̀ bọ́ sí báyìí ń sìn ń fún wọn dírìmù nọ́mbà yẹn. túṣu. bẹ́ẹ̀ ni. èmi ò mọ ògbélé tẹ mi ìmọ̀ ta. bingo ni ó ń gbóná fẹ́ gbogbo nọ́mbà mi bó ṣe ń jábọ́ lọ́wọ́ yóò ń hot gan. bingo interstate èwo lè wá fẹ́ fẹ́ mi ń bẹ̀. bingo ni mo fẹ́ fún ẹ dream number yẹn ó dẹ̀ ṣú ọ̀ gan. kí ni nọ́mbà òun gan. 1020 ni. 1020. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ok tí bá kówó sí èlò ni màá jẹ. bó bá ṣe kówó sí ló máa sọ iye tó máa jẹ. èlò mo lè kó sí tó kéré jù. bó bá ṣe nídìí òní bó fi 10,000 síbẹ̀ lówó ẹ̀ ṣe máa ga sí láàrin 2 hours sísìn owó ẹ̀ dẹ̀ ti jáde. owó iṣẹ́ ló wà lọ́wọ́ mi tí wọ́n fi kóṣẹ́ sí. mo ṣe nǹkan kan o. you be mumu. How many times would they tell you mumu man. ok 3,000. ìgbà wo ni owó yẹn máa jáde báyìí. ní sùúrù jẹ́ kí n tètè bẹ́ẹ̀ kó lè gba tíkẹ́ẹ̀tì ẹ lọ́wọ́. you be mumu. How many times would they tell you mumu man. You think say you dey wise. You are a mumu man. má bá ọ ẹ ká sọ sà. ṣẹ̀gẹ́ wa báà ní gbogbo ẹ̀. bóyá ẹ kò jáde gbàgbà ń rẹ. àwo tíkẹ́ẹ̀tì mi ò ní. bàbá ìjọba máa ṣòṣe ó tọ̀ nọ́mbà yẹn ní sá. kí ló ta sínú báńkà kí ló wà ń bẹ̀ 1020. olórí bukú ni bàbá wo 20 yẹn ló jáde yìí wò 20 yẹn ni. 20 ṣáà ti jáde ẹgbà. tún wọlé 8 rè lórí bàbá yẹn -2 nígbà tó 9 tún rè -1. owó tẹ ní ìwà gbà láàrin 2 hours ni wọ́n gbà jáde mi ò mọ bó ṣe ń wo nọ́mbà tẹ́ ń gbà. bàbá àjẹbù ti change ẹ o lè rówó gbà. you be mumu. How many times would they tell you mumu man. ok ẹ bá mi gbé mi ìtàwọn ẹ bá mi gbé owó aṣọ owó kò ṣe sí. bàbá àjẹbù ti kówó lọ kò sí ohun tọkàn mi pẹ̀lú wo ṣẹ̀gẹ́ sórí ohun tó wà ń bẹ̀ ń sìn ìmọ̀ràn tí mo fẹ́ fún ẹ ní pé inter ló ń bọ̀ àbáyé ń sìn mo dẹ̀ ti fọ̀kásì nọ́mbà 3 direct ni ṣùgbọ́n. ẹgbẹ́ kiri kúrò yàrá níta kọ́ Inter Milan ni àbí Juve ẹ wọ́n bíbá yẹ bá mi gbówó aṣọ mi jáde gbogbo tẹ́ bá mi sọ̀rọ̀ nǹkan mi ní mi bá mi ìtamọ́ nǹkan mi ìtamọ́ ẹgbà mi ìtamọ́ fún lómi. orí ni gbogbo nǹkan ṣé bí mo pè é kó sóríire ni tí ẹ bá yí pọ́lọ tọ́ọ̀nù. tí bá fẹ́ ṣe Inter tẹ sọ èlò máa fi sí. tó bá fi bí 5,000 sí gbogbo yẹn ló máa gbà papọ̀ close to 3 million ló máa gbà láàrin 3 hours. ṣé mọ̀ ni ẹ wọ́n bíbá bá ń gbọ́ mi jáde. orí ni gbogbo nǹkan Ṣẹ̀gẹ́ ní sùúrù. ẹ fẹ́ rí wèrè bàbá ẹ fẹ́ rí wèrè ṣá. bẹ́ẹ̀ tó bá jẹ́ pé 1.5 lọ jẹ́ ń sìn òní tì mí káàkiri. mo tiẹ̀ ṣe ẹ bá ń gbó mi. níbi tó fẹ́ràn ìwọ́de ò lè má fún mi. kọ́kọ́ gbé gógó kò lọ mo gbé 1.5 kò work mo sa ní 2.5.